Ẹ káàsán ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin màmá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi. Orúkọ mi ni Adéwálé alebiosu tí mo máa ń ṣe babaláwo awo lọ́jọ́. Ọ̀rọ̀ kan ni mo rí tó ń lọ káàkiri lórí social media. Láìpẹ́ yìí àwọn èèyàn sẹ́ǹdẹ̀ sí mi tí mo rí àáfà kan wọ́n wé láwàní, wọ́n fi picture mi sínú àwọn ọ̀rọ̀ tó ń sọ, wọ́n fi tọ̀gá Bello sí táwọn èèyàn bẹ́ẹ̀ lọ. Wọ́n wá ń sọ̀rọ̀ nípa àwọn èèyàn tí wọ́n máa ń jáde tí wọ́n ń tọrọ ìrànlọ́wọ́ tó jẹ́ lára àwọn òṣèré wa. Èmi ò ìfigbà kan jáde rí o, ipe ẹ̀ wá ràn mí lọ́wọ́ o. Ní ọdún tó lọ, ìwòye ọdún tó lọ náà ni o, àwọn BBC dédé pè mí location. Wọ́n ní alebiosu àwọn fẹ́ bá yín sọ̀rọ̀. Ó kọ́kọ́ yà mí lẹ́nu pé àwọn BBC báwọn ẹ gẹ́tì nọ́mbà mi, mo ṣáàjúwe wọ́n dẹ̀ wálé mi. Wọ́n wá ń bá mi sọ̀rọ̀, wọ́n bí mi lérè ọdún mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí, mo sọ gbogbo ẹ̀. Wọ́n wá ní kí ni mo fẹ́ káwọn olólùfẹ́ mi kí ni kan ṣe fún mi. Mo dẹ̀ sọ fún wọn pé ẹ wọlé tí mò ń gbé yìí, mo rẹ́ǹtì ẹ̀ ni o. Wọ́n béèrè wọ́n ní mọ́tò mi dà, mo ní mo ì ní mọ́tò, wọ́n ní láti 79. Ó dáa kí ni mo fẹ́ káwọn olólùfẹ́ mi ṣe fún mi. Tí wọ́n bá lè ràn mí lọ́wọ́ láti ní mọ́tò tèmi, gbogbo nǹkan tó bá ṣàmọ̀ tó lè ṣe fún mi ní dáadáa yóò sọ jù bẹ́ẹ̀ yẹn lọ. Wọ́n dẹ̀ lọ. Nígbà tán gbé kinní yẹn jáde, wọ́n fi account number mi sí. Gbogbo àwọn olólùfẹ́ mi tí wọ́n ń wo kinní yẹn náà ń wo pé ẹni karùn-ún ẹni yìí lọ́wọ́. Ẹ ò fa account number ẹ̀ sí, ìyẹn lọ bẹ́ẹ̀. Mi ò rí ẹnìkan fún mi ní owó. Yàtọ̀ sí máa nǹkan wà tó ń pè ní atúmọ̀ àlà, ó fún mi ní 20,000. Póun gbọ́, ó dẹ̀ mi ìmọ̀ báwọn náà ṣe gẹ́ẹ̀tì nọ́mbà mi tán pè mí. Lẹ́yìn ìyẹn kò sẹ́ni tó fún mi ní nǹkan kan. So láfítà àgbà yẹn mo tún wà location. Àwọn Punch wọ́n tún pè mí. Wọ́n náà fẹ́ interview mi. Àwọn náà tún wálé mi, wọ́n wá interview mi. Wọ́n ní kí ni mo need. Mo sọ di bá ṣe sọ̀rọ̀ yìí, mi ò rẹ́ni fún mi ní anything. Mo dẹ̀ ń wò, mo dẹ̀ gbá kámú one way or the other. Ọlọ́run dẹ̀ ń ṣe bí mo ṣe ń gbọ́ bùkátà lórí ilé mi àti lórí ẹbí mi. Tó nígbà tí mo wá rí táàfà kan gbé kinní jáde nísìnyí tán níbẹ̀ náà lálébíoṣù tó máa ń ṣe abaláwo yẹn lòun náà bọ́ sílùú ló ní kán ṣàánú òun náà ní kán ṣe. Èmi ò bọ́ sílùú o, BBC ló dìde wálé mi tán wá interview mi àti Punch tán wá interview mi. Mi ò ní ọ̀ọ́dẹ ṣe nǹkan kan, mi ò rí nǹkan kan gbà láti bẹ̀, mi ò dé kí ẹ̀. Àmọ́ kókó tí mo fẹ́ sọ ni wípé ta ló wà nú ayé yìí tó dédé dìde láì bá ń ṣe nípasẹ̀ ẹnìkan. Ìyẹn ni pé òwe tí Yorùbá máa ń pa pé tá ò bá wọ ẹni bálá ọ̀la ò kì í yá bọ̀rọ̀bọ̀rọ̀. Ẹ jẹ́ kẹ́nìkan jáde kó lóun lòún dágbéra òun dìde. Ẹ má jẹ́ ká fi ibi ṣú àwọn tó ń ran àwọn èèyàn wa. Ẹ má jẹ́ ká fi ibi ṣú wọn o. Alàgbà Gabriel ó ń ṣe tiẹ̀ fún ọ̀run tiẹ̀ ni o. Ó ń ṣe tiẹ̀ fọlọ́run, kò ṣe for anybody. Tó bá jẹ́ pé àwọn tó ń jáde yìí wọ́n bá wà òkè, wọn ò ní jáde wá o, kán ní ràn wọ́n lọ́wọ́ o. Tẹ́ bá wá fi ibi tẹ́ bá fi ṣú àwọn tí wọ́n ń ṣoore yẹn, Ọlọ́run pàápàá lè béèrè níbi táwọn ti lérò. Anybody tó bá jáde tó ní ràn mí lọ́wọ́, either ó nílò àánú, kò nílò àánú, ó kàn jáde ó ń parọ́ fún àwọn èèyàn, òun nìyẹn, Ọlọ́run nìyẹn. Iṣẹ́ tá à ń ṣe tó jẹ́ pé kò sẹ́ni tó ràn wá lọ́wọ́, kò sí. Nígbà tí ilé tèmi jóná, ilé tí mo rẹ́ǹtì ni o, kì í ṣe ilé tí mi ò kọ́lé rí o, tí mo rẹ́ǹtì tó jóná, bí ẹgbẹ́ wa ṣe pọ̀ tó ẹyọ ẹnìkan ṣoṣo Ṣẹ́gun Ògúngbè ló fún mi ní 40,000 nígbà náà pé kí n fẹ́ raṣọ kí n máa wọ̀ torí gbogbo aṣọ gbogbo nǹkan tí mo ní ló ti jóná mọ́lé. Mo wà location náà pè mí pé lé mi ti jóná, aṣọ tí mo wọ̀ kó lé nìkan ló kù lọ́rùn mi. Òun nìkan ṣe Ṣẹ́gun Ògúngbè nìkan ló wà ní ẹgbẹ́ wa. Àbí ta ló máa sọ pé òun ò gbọ́ pé lálébíoṣù jóná. Ìgbà tó ń yìnbọn fún mi ní location oṣù 3 àtọ̀sẹ̀ 3 ni mo lò nulẹ̀. Mi ò rí ẹgbẹ́ onítíátà kan wọlé wá kọ́ tiẹ̀ wá wò mí débi pọ́n máa fún mi lówó. Tó bá jẹ́ nǹkan téèyàn máa gbàgbé kú, wọ́n ti rí everybody bẹ́ẹ̀ ni pé wẹ̀ tó bá kú àtún pẹ̀lú mi. Ṣó wá da ẹgbẹ́ téèyàn ń ṣe tí ò sẹ́ni tó ń dìde tó ń ràn yàn lọ́wọ́. Táwọn tó dẹ̀ lè ràn wá lọ́wọ́ tí wọ́n pọ̀ lóríṣiríṣi tó ò ṣe. Àwọn ènìyàn náà jáde wọn ò pọ́n wọn ò lè wá dákẹ́kú jẹ́ kí n ké gbàǹjarè. Mi ò sọ̀rọ̀ àwọn tó ti wà òkè tí wọ́n tó ń jáde tó ní ràn wá lọ́wọ́ o. Ṣùgbọ́n àwọn tó nílò kinní irú èmi mo ti wà láti 79 ni mo ti wà ń diṣẹ́ yìí. 79 ẹjọ́ ká sọ pé mo bá jẹ́ òṣìṣẹ́ ìjọba tí mo ti lò 44 years ní iṣẹ́ kan, ó máa ní nǹkan tí wọ́n máa ṣe fún mi o. Wọ́n dẹ̀ lè yá mi lówó fi ṣe àwọn bóyá mo fẹ́ kọ́lé mo fẹ́ ra mọ́tò. Ṣé tẹ́nìkan bá wá tó wò mí ṣoṣo ní sóní àbí irú Gabriel yẹn ó kàn déédéé pè mí ipe alebiosu ẹ̀yin ló kàn àfẹ́ràn yìí lọ́wọ́ ṣé kíní mi ò gbà ní nígbà tá yóò ṣe mí, ṣé kíní mi ò fẹ́ ni. Àbí tó wáyé pé bọ́n BBC ṣe wá interview mi yẹn ẹnìkan wá pè mí láti abroad ipa alebiosu máa ní kó sẹ́ndé mọ́tò kan sí ẹ nísìn, ṣé màá ní mi ò fẹ́ ni.
àwọn tó ń bẹgbẹ́jẹ́ wà níbẹ̀ tó yẹ kán fight wọn àwọn èèyàn tó wá ń dìde ibẹ̀ jẹ́ ràn wá lọ́wọ́ ká ní kò sáwọn èèyàn tó dìde tó ràn Ìyá Ìbejì Ọmọláyé lọ́wọ́ Ìyá Ìbejì Ọmọláyé láti kú ẹ wò ya gbóǹkan láti jẹ́ tó ti ń ṣiṣẹ́ yìí ká ní kò bá sírú Gabriel yẹn ni ẹ wò ta ló mọ̀ yìí pé Suebebe wọ́n sìkì sínú ilé tó bẹ́ẹ̀ yẹn tẹ́nilẹ́ni ti fẹ́ kú báwọn ṣe ní jáde kí wọ́n béèrè ìrànlọ́wọ́ ṣé kí gbogbo everybody dákẹ́ kó kú sínú ilé ni èmi ò ní kí ẹ̀yin tẹ́ fẹ́ máa dá sí ẹ̀yin àfáà wa ẹ̀yin wòlíì wa mi ò ní kẹ́ ẹ má dá sí o ṣùgbọ́n mi ò rò yí pé ìwé Ọlọ́run kan tó sọ pé ẹ má ṣàánú mi rò pé wà mi ò rí Bíbélì tó sọ ibi tí Bíbélì ti sọ pé má ṣàánú tàbí tí Quran ti sọ pé ẹ má ṣàánú tàbí àdìs Ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó ti sọ pé ẹ má ṣàánú àwọn tó bá fẹ́ ṣàánú ẹ jẹ́ kó ṣàánú ẹ má fi ibi ṣú àwọn èèyàn yìí kó bá má sú wọn Ọlọ́run á ràn gbogbo wa lọ́wọ́ o èmi ò ní dandan kẹ́nìkan fún mi mọ́tò mo ní dandan kan fún mi lówó ṣùgbọ́n téèyàn bá pè mí lénìí tó ná alebiosu mọ́tò yìí wọ̀ lára fún tàbí ẹnìkan sọ pé alebiosu ìwọ la fẹ́ gbé jáde káwọn èèyàn lè ràn ẹ́ lọ́wọ́ iṣẹ́ mi náà ṣe mo kéré náà ayé yìí ni 79 mo ti lo 44 years nídìí iṣẹ́ yìí Ọlọ́run á ràn gbogbo wa lọ́wọ́ á ṣe ṣe o.